Ọlọ́run sì bá ń dùn ọ́ nínú ọ̀rọ̀ rẹ̀ ó dayọ̀ gbogbo tó ń béèrè lọ́dọ̀ Ọlọ́run bá ń fi lé ọ lọ́wọ́ Ọlọ́run wọlá pé àlùkùránì ọpọ́n lé lára mi ọwọ́ apọ́n mi lé Ọlọ́run wọlá pé bó ṣe pọ́n kùránì lé Ọlọ́run bá ń pọ́n lé Ọlọ́run sì bá ń sọ̀rọ̀ ẹ dayọ̀ lágbára tọ́lọ́run Ọlọ́run ó dùn ọ́ nínú gbogbo tí wọ́n ń dé bànújẹ́ ọkàn fún ìwọ àti ìyàwó rẹ lágbára tọ́lọ́run ọmọ eléríire ọmọ àlùbáríkà Ọlọ́run bá yọ̀ǹda rẹ̀ fẹ́yìn méjèèjì lágbára tọ́lọ́run ọlá kùránì inṣáàlá ẹ ṣeun ẹ̀gbin wàhálà sàlám àfa mọ̀súrù ẹ̀gúnṣẹ́ ẹ̀gúnṣẹ́. àwọn yìí ní pẹ̀lú rẹ̀. òun náà ni. mọ̀súrù ọ̀rọ̀ yìí. àfa mọ̀súrù mu. má jẹ́ nǹkan sórí níbi tó lọ tọ́lọ̀ ní Ọlọ́run fi wọ́ ṣe gàrí tíra tó yẹ púpọ̀ lérí rẹ̀ tó jọ sẹ́wọ̀n látìgbà tó ti dé báyìí àfa mọ̀súrù tí má rà àfa mọ̀súrù jòkó mẹ́rin yóò jòkó gbélé yóò gbé tẹ́ ipá gbára mi ọ̀ka tẹ́lẹ̀ ó ti di gentleman. ọ̀tọ̀ náà ló gan máa yẹ orin tó jù lọ. ìwọ ló ń sọ yìí. alhamdulilayi àbá adúpẹ́ ẹgúnṣẹ́. kò sí tọ́lá òde sí i. wọ́n ní bá. ọmọkọ ọmọdé ọmọ yìí. èmi àfàmọ̀sùrù mo wá dá bàjẹ́ jẹ́ báyìí bàbá wa ń rán káàkiri ń rán mi lọ gbá ń rán mi lọ àwọ ṣé ń fẹ́ pa mí ni ó ti sú mi o kí ló ti máa jẹ́ tú àbí mo ti dọmọlúwàbí náà wọ́n á rán mi kí ó ti sú èmi o àwọn náà wọ́n tún jẹ́ kéèyàn tún padà síbi kí ní lédè ó ti sú èmi o. ọ̀rọ̀ yóò dayọ̀ ojú òní tì yín alábàríkà àwọn ẹni Ọlọ́run ọlọ́ọ̀nàbì náà Ọlọ́run ó dùn yín nínú Ọlọ́run ó dùn yín nínú ẹ ti fún lóhùn ọ̀dà ó ti délé inṣàlá tó bá fi délé ló jíṣẹ́ òun náà ní retí báyìí fámọ̀ sùúrù ọ̀rọ̀ rẹ náà ní sọ lọ́wọ́ yìí. nígbà yẹn rán mi lọ jíṣẹ́ fún àwa ni kó owó yìí. alhamdulilayi ọ̀dà Ọlọ́run gbàdúrà yín. ó pé ó pé láti ní ọmọ ṣe náà rí tọ́wọ́ bá ń ṣerú eléyìí kò ní sí wàhálà kankan. Ọlọ́run ní kí mi padà. àdúpẹ́ fọlọ́ àdúpẹ́ fọlọ́ Ọlọ́run jọ lálùbáríkà náà àfáàmọ̀ sùúrù wọ́n náà ọ̀fẹ́ pọ́n láńbẹ̀ ó dá wọn ẹjọ́ Ọlọ́run náà fi ọmọ yòórùn rókò nù màlúù Ọlọ́run náà fẹ́ bẹ́ẹ̀ ẹ̀ náà gbélé o fi ọ̀run mọ́ra. Arakunla ẹ̀yin náà ti jẹ́jì o. Fámọ̀ sùúrù. ẹ̀sẹ̀ tó yọ ọyọ kan kú bẹ́ẹ̀ nínú àdúgbò ilé Arakunla. ní sọ náà ní tó sọ tó ní pé mi ò fún ọ tẹ́lẹ̀. àgbà tẹ̀tẹ̀ sí ilé yìí ọ̀dà bẹ́ẹ̀ nínú àdúgbò ilé yìí ẹ̀gbọ́n yọ kan lẹ̀. Arakunla. kò sí ní tó ṣe tó tẹ lọ́rùn. owó ilé ẹ̀ ń wọ̀ lójú sọ̀rọ̀ sí i. láti jẹ ọjọ́ lọ náà lórí òní yàn jẹ́ pé mo dábàá. ó yá play sí wọn bẹ́ẹ̀ wò. ẹ̀dí làákà inú o tí táwọn ṣe wájú kó fẹ́ máa ya ìnì báyìí. ó dà kó sí wàhálà. fà ilé yín lẹ̀ fún ẹ o. mo ti gbọ́ máa ṣe bàbá yẹn. má ṣe ní. ló wà lọ́wọ́ ẹ̀. ló wà lọ́wọ́ tiẹ̀. ju kanlẹ̀ àjù kanlẹ̀ ni. ṣé kí n ju kanlẹ̀. sí ń lead mi. wà ó sì ń lọ náà ní ṣẹ́gun báwo ni. ìjẹ wọn ò lè má gbà náà. mo tún lọ wá ń kì já lọ wá ń kì nígbà wọn. ọjà o. o pé mò ń sí ẹ̀jẹ̀. lákọ̀ọ́dù ẹni ǹjẹ́ ń lo owó fún mi àgbẹ̀ kan sí màdébẹ̀ nínú ẹgbẹ́ ni. mò ń sí ẹ̀jẹ̀ ní tẹ́tẹ́ ló ta wá pọ̀. ẹ wá ta wá pọ̀ mọ́ bí wẹ̀ ta géèmù fún mi jọ má ṣe wá sí mi mò ń sí ẹ̀jẹ̀. wàlẹ́ o sàlámà fa. ọmọ mùsùlùmí tiẹ̀ ní. ọmọ yìí bí sọ ọmọ mùsùlùmí o bàbá mo jẹ́ ní mùsùlùmí bàbá mùsùlùmí ni. mo ti rí
mo ti gbé bàbá mùsùlùmí tí gbogbo wọn ti kún lẹ́nu yín báyìí mo gbé bàbá mùsùlùmí. ẹ̀ta tẹ́tẹ́. tẹ́tẹ́ tẹ̀ǹtà yóò dáa tẹ́tẹ́ tẹ̀ǹtà yóò dáa sẹ́yìn ọ̀gbọ́n tó lọ́n sọ́nà Al-Qur'ani. ok kí ló sọ. báadà auzubillahi minash shaitani rajim ọlọ́run jẹ́ kó yé wa pé rígísún min a'malin shaitan ọlọ́run ní ká mutí ká ta tẹ́tẹ́ ọmọlẹ́yìn èṣù ní máa ń ṣe gbogbo àwọn tẹ̀ ń ṣe yìí. àgbà ẹ ṣeun ọlọ́run yà wá náà padà. só ti tán àfa tẹ bá fẹ́ kéwú ẹ máa lọ lé kéwú bí ò sí fún lé kéwú joint ti wà ní ibi táwọn àti ń ṣe business ti wà ní ó ti yé yín ẹ máa lọ lé kéwú. àrèkó ẹ ṣeun tí kékeré ò bá gbọ́n yẹ ká gbà gbọ́n. ọ̀fẹ́ àrífín tí wọ́n ń wọ o tó gbé mọ̀ ń gbé ọlá falùmí lọ́ọ̀jọ́ ọ̀dà báyìí sí. nǹkan tó ń ṣe yìí ni ò dáa ni nǹkan tó ń ṣe yìí tẹ́tẹ́ kí n tẹ́tẹ́ fẹ́ dà fún yín. ọjọ́ tó à ń tọ̀ ọ̀dà mi ò gba gbogbo rẹ̀ jẹ́lé ìṣe bọ̀ àbá. ẹ filẹ̀ play game tí ń yọ. ẹ wò má rí fín ṣe ń ta lè rí fín ní ọlọ́run lòun náà ọlá pé ẹ má sì ti ń bẹ ibi tẹ́tẹ́ ni ẹ kàn káyẹ́ tẹ́ nínú kéwú lásán ni. sórí tó yẹ kó bá mọ orí tí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni àbá wà lẹ́yìn gan máa fọ́ fún un. orí ibi tẹ́tẹ́. ẹ kàn ká ń kéwú ni ọ̀rọ̀ lásán nínú kéwú nù tẹ bá dé tẹ bá wọ ìtò tẹ́tẹ́ gangan tẹ wọnú tẹ́tẹ́ gangan àbá ẹ fọ tẹ́tẹ́ dùn owó tá a gbọ́ àlẹ́ nísìn ọmọ ike lọ jẹ mí èyí nísìnyí èmi náà sára kọlọ yẹ kí n jẹlé yìí ni tí ẹ bá gbówó lé tó bá fi lè kó wọlé báyìí bíi ṣe 1000 kí ẹ fi kó bíi 4000 lọlé. àwọn bẹ́ẹ̀ kì í pípẹ́ àmọ̀jọ́ kí mo rójú. àfa ẹ wá test ẹ wò. ní gbogbo àwọn owó tó wà lọ́wọ́ mi náà wọ́n àfa ni. owó àfa. àwọn owó tó dùn ta géèmù náà nìyẹn náà àtòwò àfa àtòwò yẹn iná lẹ́ni gbogbo ẹ̀ ẹ wá fi ta tẹ́tẹ́. owó tí ń gbà lọ́wọ́ mọ́ ẹ̀ lọ́wọ́ tó náà ń gbà lọ́wọ́ mi owó bàbá rẹ̀ wọ́n fi bẹ̀ ń sẹ́ni mi ní kó fún báyìí nísìn ó ti jẹ díẹ̀ padà báyìí. màá tún gbà lọ́wọ́ wọn padà o èyí kò máa kó lọ o. ó já gan èyí sọ wọ́n kàn fojú jọ ọmọ àfa fẹ́ lọ ni. èmi náà fẹ́ wówó ni. ìyẹn mo pèyàn sí ìyẹn ń wojú àbá yìí. àfa yìí lọ́pọlọ o. Ọlọ́run ó sì lọ́pọlọ mi tẹ́tẹ́ náà. Ọlọ́run yọ mí kúrò náà àwọn Sàtánì o mo kàn fẹ́ wówó kún owó yìí ni o. àbá o wà ń bẹ kò ní sáfúrú èlò lọ fẹ́ lọ. ìlú bẹ́ẹ̀ ò bá ọ̀rẹ́ ṣe lọ. ẹ wá wá ń kí lálọ́ ìtọ́ wà lẹ́yìn dé. 1000. yóò wá wá jáde tó bá ti jẹ́ ọjọ́ 3000 náà àìgbówó lé. ojú yín náà o. ojú kankan ọ̀ràn wọ́n lórí kan tó bá ti jẹ́ náà. ìwà ń tàbí tèmi ti wà mẹ́tẹ̀lẹ̀ ọjọ́ odidi mẹ́ta báyìí o àtọ̀ ayò pọ̀ ní o àtúbọ̀ ní o wọ́n ní kọ̀ọ̀kan. ìwọ láwọn òbí lé ni ó ti ti kékeré ta tẹ́tẹ́. ìlóbi òdòbí ó wọn náà mú kú fi ń ta tẹ́tẹ́ ó ṣe kàn mọ́ ni àwọn fi rà sí inú bẹ́sìkẹ̀. tó bá ń ná ìwé làbọ̀ kú pa. títí báyìí ẹja dán wáyà kan. ló tèmi o. ọ̀ya ẹ̀sùn ògìnì us náà bàrà gbá o ẹ̀sùn ògìnì. ọjà wèrè mo ń fọ́ ni bọ́ọ̀ bẹ́ẹ̀ fọ́ ni. àbá yìí máa fi géwu ta nǹkan ni kò sí wéèrè àbá géwu lọ. àfa kí lọ lò wá báyìí torí Ọlọ́run. ẹ̀yin sọ mi èso ọmọ Ọlọ́run ni. sọ tún wá rí bó tún wá ṣe wáyé bó ta sí. sínú ẹ̀ lópin jẹ wá nísìnyí. kí ló ta sí. ta sí ọ tún gbà mí lọ ni. àbá ìdájọ́ máa ń bínú. ẹjọ́ ta ẹ̀yọ́ àbá kàmọ́sẹ́gbẹ́ kan ó tẹ ẹ̀jẹ̀ lẹ́fì. sẹ́rí àbá wa alámọ̀nà làbá wa sẹ́rí ọ̀yà mo tún lọ sí. Ọlọ́run ló mọ nǹkan tí bẹ́ńdì kìíní ìjọ́tẹ̀ mi náà bẹ̀rẹ̀ tẹ́tẹ́ báyìí. Hello. Àlàyé tí wọ́n ń gbọ́ mi báyìí. Nẹ́tíwọ̀kì inú ilé yẹn nẹ́tíwọ̀kì ẹni ìgbà. Mr. Adé má nù mí mo máa jẹun náà nígbà tí ìtìjọ wà ti pẹ́. Ṣé àbọ̀kẹ́ tí mo fẹ́? Ẹ mọ̀ bí mo ṣe dààmú tó lórí ẹ̀. Gbogbo nǹkan tẹ́ fẹ́ ni mo máa ṣe. As usual. Ẹ sáà ti go through gbogbo nǹkan tí mo submit. Ṣé àmọ́ nǹkan tí mo fẹ́ kẹ́ ṣe fún mi? Mo mọ̀ pé mo ní competitor gan. Mo fẹ́ win ní contract. I promise you. Ṣé ẹ ti bá win ní contract? Nǹkan tí mo máa ṣe fún yín tẹ́lẹ̀, percent máa jù bẹ́ẹ̀ lọ lélẹ̀. Mr. Adé, I ṣáà ti go through àwọn document tí mo submit. Ní o kì í ṣe problem. Ìgbà tí mo ṣáà ti ní ẹ̀mí mi ti balẹ̀ ọ̀rọ̀ ẹjọ́ tójú bá yẹjú kó mo máa yẹ o.
A máa pàdé bí táti máa pàdé ní ìrọ̀lẹ́. Àánú àbáwọ̀ máa ṣe máa bọ̀ abẹ́ẹ̀ tí mi bá ń mú nǹkan lọ àṣìṣe àná. Kò sí problem. Alright sir. Ẹ jọ̀ọ́ tójú bá yẹ ojú kó máa yẹ o. Alright. Bó bá ṣe jẹ́. Okay. Mr. D. Gbogbo ọ̀rọ̀ tí wọ́n fi owó. Mo sì máa ṣe kẹ́lẹ́kẹ́lẹ́ ní ìsìn àti tẹ́tẹ́ lówó lérí. Mo kàn débẹ̀ tí mo kàn mú 1,000 afáàbá yìí mo kàn jẹ fíafíà ní. Tẹ́tẹ́ ta tẹ́tẹ́ bí wọ́n mọ̀ ta ẹ̀. Ìbá mọ̀ ta tẹ́tẹ́ o ní ìjẹ́ ní ìwúlẹ̀ mọ̀ ìdòkó dé àwọn àfáà kan mọ̀ fún yàn 17 ní àwọn oúnjẹ bó fún wọn gbowó lọ́wọ́ wọn náà àwọn náà ó fún owó mọ́ka owó tí ó ti làágùn èmi ò rí tó owó ti làágùn ìyọ̀dọ̀ àfáà ni nígbà tí ó ti ẹ̀ sí mi lọ́wọ́ wọn náà ayé mọ́ dúró sọ́gbọ́n rẹ̀ ní mọ̀ ta tẹ́tẹ́ ni gbogbo kéwú tí mo lọ kà fún wọn lé tẹ́tẹ́ lẹ́ẹ̀kan sọ̀rọ̀ kéwú wọn báyìí tẹ́tẹ́ òun ló kù tí mo fẹ́ mọ̀ ta sọ̀rọ̀ nígbà tí ń bọ̀ yóò ṣe àgbéló dé wí. ẹ̀rẹ́ mi ò ṣe bá lò wọ́n ọmọdé àti dáa púpọ̀ kéèyàn máa ṣe déédéé kéèyàn tún máa ṣe dáadáa gbogbo ẹ̀ papọ̀ mọ́ra wọn ni ó tún wá dáa téèyàn bá jọmọ tuntun kéèyàn máa kírun wákàtí mara àwọn ọgbọ̀rọ̀ máa kí déédéé ni kéèyàn tún máa gbàwẹ̀ téèyàn bá tún gbàwẹ̀ kéèyàn tún máa yọ sàká àbámusin kéèyàn bá tún lówó kéèyàn tún lọ ilé Olúwa àbámusin dáadáa kéèyàn máa ṣe. ọ̀rẹ́ ń yà mí lẹ́nu ni pé ìwọ ló lè máa sọ̀rọ̀ o lè máa ṣe wá sí báyìí pé ká máa ṣe dáadáa pé ká máa kírun ká máa tọ́jú àwọn òbí wa Ọlọ́run àmọ́ bí ojú rẹ wà bá tó kí ọjọ́ báyìí lọ ìwọ dúpẹ́ fọ́lọ́run o. mo ti ẹ̀ níbi kẹ́kọ̀ọ́ ṣe wá sí fún wa ebi Ọlọ́run lọ yọ wa bá bẹ́ẹ̀ náà ti bẹ́ẹ̀ lọ já wa. níbo ilé ńlá. ilé ńlá máa rí gà. nígbà rí gà kọ́ ní sọ lọ ní kéré máa ń jẹ́ ní sọ fún yín wọ́n ti fẹ́ lọ já wa lọ́hùn Ọlọ́run lọ ṣàánú wa. lẹ́wọ̀n. èmi ló ní gbà náà ti gbà àti kéré máa ń jẹ́ ọjọ́ ilé ni. Ọlọ́run yọ mí o pẹ́ o àti ẹ̀dùn lè padà síbẹ̀ wọn láéláé. èyí tí ń bòde lẹ́nu rẹ̀ yín náà kì í ṣe nǹkan kékeré yìí wọ́n mọ̀ pé òun Ọlọ́run ti kó sọ lẹ́nu ti kó sọ látara. Assalamu alaikum. aleykum salaam wa rahmatulah. Bàbá Jamiu. àfáà mi. alimam. ẹdun àbájá mi. àmọ̀ dúpẹ́ fọ́lọ́run. wọ́n mọ̀ dáa. ṣé dáadáa lè dé. ẹ̀yin tí mo kàn bá mo yá àwọn alákọ̀wé. àwọn jama ń kọ́. àfàǹkọ́ adúgbò fọ́nà. sáwọn àbá lè àbá travel. mìíràn ti ẹ̀ múra àwọn aṣọ mi nílò kan náà lè mú múra. bẹ́ẹ̀ náà gbé ẹgbẹ́ wàá bá yín ṣe dáadáa. ọ̀dà bẹ́ẹ̀ ẹ mọ̀ pé bẹ́ẹ̀ tí wàá jẹ̀ mọ́mú lọ́hùn ẹ ní ma kírun fún wa lé o. èèyàn máa ń pọ́n àlejò lé ni bọ́n ṣe jẹ ìmáàmù bẹ́ẹ̀ o ká wá síwájú wa náà yà ẹ̀ ká máa kírun fún wa ó ṣe pàtàkì. ṣé inú tí àlẹ́ ti rí lẹ́yìn abẹ́ Ọlọ́run ti gbà kóso léra. Ọlọ́run ti gbà kóso ní ayé. àbá rẹ̀ rí irun rẹ̀ àbá ni mọ́ mú un lé báyìí. Ọlọ́run bọ́lá ń ṣe ń bá wa sọ̀rọ̀ lọ wọ́n á ṣàlàyé ó ní ìta ọdún ní àìmẹ́ta lọ́ọ̀rì látòkòsó. Ọlọ́run ní tẹ́ ẹ bá lẹ́ẹ̀fẹ́ máa ka orí rẹ̀ ẹ gbọ́ àbámọ̀ sùúrù. wà ìta ọdún tó bá lọ fẹ́ máa kà ẹ fẹ́ máa kà ní mẹ́ta lọ́ọ̀hì ìtọ́lọ̀ ti ṣe lóore fún ẹ fẹ́ máa kà pé ṣé ká sùn ká jí ni àbí aṣọ àbí oúnjẹ tá à ń jẹ pẹ̀lú ìrọ̀rùn tí gbogbo orí tá àrò kan ti ń ṣe fún àbáwọn èyí tá à expect kan ti ń ṣe lásìkò gbogbo nǹkan tá à ń rí lọ́fẹ̀ẹ́ ló fún ẹlòmíì sanwó ni kó tó rí. wọ́n ń ta òdú abámọ̀ ń sùúrù wọ́n ń ta òdú ní mẹ́ta lọ́ọ̀hì látùsùhà Ọlọ́run wá kẹ́ wa à ń fojú àfin rí náà kò gbowó lọ́wọ́ wa à ń fi ẹnu àfin sọ̀rọ̀ a tún fi ń jókèlè kò gbowó lọ́wọ́ wa à ń fi etí wa gbọ́rọ̀ kódà kó ṣe pé nǹkan tí ò fẹ́ gan la fi ń gbọ́ ọ́sà fún wa. àṣé kéèyàn ya aláìmoore
òun ní fàtẹ́yìn fi ṣe lọ orí ọlọ́run tó ti ṣe fún wa ọlọ́run má gbà o èyí tá a wá ń fojú sọ́dọ̀ rẹ̀ pé à ń retí ilé à ń retí ìtàn tá à ń bẹ̀ kó dà kó bá wa ṣe. ọlọ́run tẹ́ fi gbọ́ wa látàwọn inú mi dùn àmọ́ ó wú èmi náà kémi náà máa lo owó ohun tẹ́ ń lò yìí náà tẹ́mi náà. àbámọ̀sùn ọmọ pé ẹ̀rí lẹ́gàn máa ń pa mí òdìgbà tó bá sọ pé ó wù ọgbọ́n náà máa lo orú ohun yìí tí ẹ bá irú bọ́ọ̀lù ṣe gbà fún ọ nísìn tí gbogbo ti ń bẹ lára tọ́nà ló kù yẹn yẹn díẹ̀ nìkan yóò tiẹ̀ rọrùn díẹ̀ nìkan náà ni o ṣe mo já síwájú mo já sẹ́yìn ni sókè tí mo já òun ó ní kẹ́sọ̀ ni. àbí mi wàá fún yóò ní sẹ́dá. ẹ ti ṣe dáadáa tẹ́lẹ̀. ẹ sá ẹ máa gbọ́ ká tẹ̀síwájú nù tàǹbà ọmọ àlékún. aleykum salaam arakunla bàbá arakunla ẹ wá jókòó. gbogbo tẹ́ ń sọ látọ̀rọ̀ kò sí ètí mo gbọ́ kù ń bẹ̀ arakunla ọlọ́run jẹ́ lálùbáríkà ọlọ́run àwọn ẹni ọlọ́run ẹ jókòó àfáà Mùsí ẹ jókòó ṣé ò Jamiu alimam jókòó abẹ́ gbọ́sẹ́ gbogbo wáàsí tí ìmáàmù ń ṣe fún yín kò sí ètí mo gbọ́ kù ń bẹ̀ gbogbo ẹ̀ ní ń gbọ́nú lé ọlọ́run wọlé àjẹ́ kan ṣoṣo rẹ̀ gbogbo tí wọn náà ń fẹ́ wọn tó wọn náà fẹ́ dàbí ìmáàmù ọlọ́run wọlé aṣáájú ẹ̀dá sallallahu alaihi wasallam ó rí bẹ́ẹ̀ yóò tún jù bẹ́ẹ̀ lọ. Àmín. ọlọ́run wọlé pé bó ṣe farabalẹ̀ báyìí kọ́nàjọ́ máa farabalẹ̀ lọ bẹ́ẹ̀. Àmín o. ọ̀rọ̀ rẹ ò sì ní dàrú ọlọ́run jẹ́ kí wàhálà wa kó yọ lérí rẹ. Àmín. wọn náà jẹ́ máàmù. Àmín. máàmù bá a bá lọ báyìí náà má yí padà mọ́. àmọ́ ẹ má bínú àbá o. Náà. ní àfàjà mi ẹ má bínú o. àmọ́ ẹ tẹ́ǹdì ni tẹ́ẹ̀mí tẹ̀ mọ́mú bí tẹ́ lọ́hùn. kí ló tó ò nígbàgbọ́ nú ọlọ́run báyìí torí ọlọ́run. ẹ̀yin bẹ̀rẹ̀ ké gúngún nù kí mo wí kílẹ̀ ń wí. yóò gbọ́ tí wọ́n náà fẹ́ fàjà mi ò ní oríṣọ́ tẹ́ǹdì ni ìyẹn tẹ́lẹ̀ ọkọ̀ fi dépò ìmọ̀mù. ọ̀dà sọ́ọ́nà àlùmọ̀kọ́ ilẹ̀ gbà ní àbájá mi. sọ wàá fẹ́ lọ gún yé. àfáà Mùsí ìmáàmù wọ́n sọ̀rọ̀ àfáà Mọ̀súrù wọ́n sọ nísìnyí pé ìmáàmù tẹ́ǹdì ó dòwò ọmọ pé kí wọ́n bá ní pé ìwọ̀n yẹn tẹ̀ nǹkan dì ìyẹn dòwò papọ̀ pẹ̀lú àwọn èsùnú èsù òsì ní fún yàn ní nǹkan kékeré kọ́ mọ́ fi béèrè nǹkan ńlá tó bá dọjọ́ ọ̀la. ẹ má bínú wọn lábẹ́rin náà ẹ má bínú àbájá mi ẹ má bínú. Alimam ẹ má bínú sẹ́yìn pé kètì tán lára rẹ̀ àìsí tán lára rẹ̀ náà ló jẹ́ mọ́ sí kántánkátán ọlọ́run bá aṣàánú rẹ̀ jálẹ̀ àní dákẹ́ àdúrà náà àfáà Mùsí gbogbo àjọ máa pawọ́pọ̀ lé lérí a máa bí ọlọ́run kó dákun kó má wo ọ̀ràn báyìí kó má jẹ́ ó nù kó má jẹ́ ó tò lẹ́yìn àṣetánì má bínú ọlọ́sẹ̀ mọ̀ pé àṣìṣe ń wo ni Ọlọ́run bá wò jálẹ̀. àmín tó ẹ bá rí báyìí ìmáàmù ló wá kí wa kí tó wá kí wa tó fọ̀rọ̀ ọlọ́run bó wa yọ ọlọ́run máa lékún àlùbáríkà yín ara tẹ kọ́ wa náà. àwa náà kọ́ ọlọ́run ni ọlọ́run sì ní dọ̀rọ̀ yín làákà yín yóò ní dàrú ọlọ́run àjẹ́ kan ṣoṣo ọlọ́run wọlé abẹ́ ṣe gbà fún wa àwa àwọn náà dà lẹ́nu àwọn kan wọ́n pè rí aṣọ tó gbó là ń wọ̀ káàkiri àríṣe tọ́ àgbàfọ́lọ́hún ọlọ́run ní pè lásìkò nǹkan ẹ̀rọ bá ti tó ẹ̀dọ́ ọ̀bọ̀rọ̀ máa kánjú nítorí àwọn tán bòwò tán dáwò pẹ̀lú èṣù tán dòwò papọ̀ ńjọ́ kínní àná èṣù padà gbẹ̀mí wọn ni. Allahu Akbar. Bọ̀ jẹ́ kí n pe mo ń try láti gbà fáwọn. Salam alaikum sir. Yes sir. Ẹ kújọ́ mẹ́ta. Àlàáfíà ni sir. Afa, ẹ jọ̀ọ́ ọ̀rẹ́ mi tí mo bá yín sọ ọ̀rọ̀ ẹ̀ yẹn. Bẹ́ẹ̀, òun náà wà pẹ̀lú mi bí báyìí. Ó dà sá. Ẹ káàárọ̀ sà.
Yes, sir. Ẹ wò bẹ́ẹ̀ ni bọ́rẹ̀ mi ṣe ṣàlàyé fún yín gẹ́lẹ́ bẹ́ẹ̀ ló ṣe rí. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ bá mi gbàdúrà sọ́lọ́run ẹ jọ̀ọ́. Okay, ìgbà wa ni ká wá rí yín báyìí. Ọ̀túnla. Okay, a máa yọjú sí yín lọ́túnla. Ẹ ṣé gan. Ẹ ṣé, a dúpẹ́. Ó dàbọ̀ sá. Mo ṣe gan. Mo gbé ká wá lọ́túnla. Ṣòrí Ṣadé, fọkàn ẹ balẹ̀. Èmi nígbàgbọ́ pé kò sí nǹkan tí àdúrà ṣe tì. You understand? Mo dẹ̀ mọ̀ wípé Ọlọ́run á lo àfààyàn fún wa. Agbára Ọlọ́run tó ti gbọ́. Fọkàn balẹ̀. Kọ́lọ́run ṣàṣàánú mi ni. Tó gbogbo nǹkan tí mo ra wọlé yìí mi mọ̀ pé máa rí báyìí. Ọlọ́run tó ti gbọ́. Mo ṣe balẹ̀. Àwọn bọ̀bọ̀ yóò wá báyìí. Ṣé wọn ò ní wá lónìí yìí ni? Èmi mo lè fọkàn bowó. Ìwúdí ó ní mo lè jẹ wọ́n táwọn ẹgbẹ́ mo gba nọ́mbà wọn ni. Ẹ máa lọ wá lónìí. Wọ́n mọ mẹ̀mẹ̀mẹ̀. Tí wọ́n bá mọ mẹ̀mẹ̀, wọ́n tún lè mọ mẹ̀mẹ̀mẹ̀ lónìí iṣẹ́. Ìgbé wọn bá wọn kò rí. Báyìí, bá o. Bẹ́ẹ̀ ni kí ló ṣẹlẹ̀ ládẹ̀ kan náà, àwọn kan lọ ń jókòó dé mi ni. Ìwọ ni wèrè ṣé ọwọ́ dúró dé wà nígbà yọ bẹ́ẹ̀ ọbẹ̀ máa fún wa lóhùn àbí ẹ̀yàn bá wa pọ̀ wèrè ṣé torí pé ọjà ọlọ́njọ́ ni o tún wá dé ìbàyẹn nísìnyí o tún wá àtàkà àwọn ìwà yìí àgbo lọ́wọ́ ẹ̀ ọ̀sánwó kan o tún wá dé òròpọ̀ bẹ́ẹ̀ bá wa pọ̀ wèrè. Ẹ wo ẹsẹ̀ kọ́kọ́ gbàgbé kékeré pé búlọ́ọ̀gù àjòkó mi kò sọ̀rọ̀ lórí. Àbájì fún pé kínní ó kọ́ bó lè máa gbìyànjú tí ò ní jẹ́ bíi pé àfáhùn pé yé ọmọ òlè mú gábà wọnú tẹ́tẹ́ náà. Àfáà ni mí o, ẹ má bọ̀ ọkọ mi jẹ́ àfáàmọ̀ sùúrù ló sá prápra. Àfáàmọ̀ sùúrù tó sá prápra. Aláyé mi jókòó báyìí. Tútù ké ní ká fi bẹ̀rẹ̀. Irọ́ o, èyí ni. Ṣé wàá kí là ń lọ ni? Àǹkè ni. Aláyé lọ tútù ké gan-an kò sọ̀rọ̀. Ìjà lọ tútù. Ìjà ọkọ̀ fi wọ́n bẹ̀. US náà bàrà ń ta o. Bẹ́ẹ̀ni. Ó ti sọ̀rọ̀ lórí ọjọ́ ìdìbò tó ṣe ọ̀pọ̀ Àfàmọ̀ sùúrù ó sá prápra. Tó bá wọn lọ sí rọ́ọ̀bù kọ̀ọ̀hún púpọ̀. Wọ́n lọ sí rọ́ọ̀bù kọ̀ọ̀hún púpọ̀. Bàbá tíá. Ó jẹ́ àwọn owó tó fi kalẹ̀ ń. Ìmọ̀ ṣe pé owó jẹ́ gangan. Owó tán fi ọmọ owó léèwé ní máa ń kó wá owó léèwé ẹ̀ máa fi ń lọ. Ẹ ń pẹ́ fẹjọ́ lé rẹ̀ dáhùn jọ. Àfà. Aláyé lọ́jẹ̀. Ìgbà náà à ń kọ́, kò sí wèrè. Àní lọ ẹja lọ tútù ké. Tútù lọ́wọ́ mi ló ẹ̀rí láti. Èrè lọ́wọ́ àlọ́wọ́ ẹ̀ tó wà lọ́wọ́. Wọ́n kì í wà lọ́wọ́ mi. Àwọn àdì. Bàbá o, ó jà, bàbá o. Ó ti tó kíní dùnnú rẹ̀, ó já dùnnú mi. Àbá dáhùn. Yóò àánú tó bẹ̀ mọ́ wà wá ń kìlọ̀ wẹ́ o. Èmi náà mọ̀ bẹ́ẹ̀. Báyìí ẹ ṣàgbèrè orí o. Òun yín le gan gbà tí ajẹ́ yín. Ẹ wá ń sí báyìí bóyá ń dùn ṣé ó dùn ájú ìjẹ́ iná jẹ wá ní. Àwọn tó bá ti ṣe bí gbọ̀ngàn orí báyà bóyá kéèyàn ti tó fa gbogbo tó gbọ́n lọ lè kéwù. Àbí àwọn tẹ̀ pé ẹlòmíì gbìyànjú wọn fẹ́ lòmí lọ lè kéwù. Àwọn àfa ilé yìí ó tó máa ń yọjú ẹlẹ́yàánú bá. Ilé sábà gidi. ó sì èrè ni. Ilé sábà gidi. tábà ń ta tẹ́tẹ́ tà mẹ́gbẹ́ ara wa mọ́ ni. Tẹ́tẹ́ ló dá wa pọ̀ o. Kì í ṣe ọmọ bẹ́ẹ̀ o. Ọjọ́ wọn tó lápọ̀lẹ́ ni o. Bóyá ẹ̀yà lọ bẹ́ẹ̀ náà, ẹ̀yà lọ bẹ́ẹ̀ náà, mẹ́ta náà. Ṣáyù lẹ, ṣe staga. Àfàmọ̀ sùúrù kò ṣàprápra. Méjì ló kólẹ̀ o pé méjì ló kólẹ̀. Oṣù Káyọ̀ méjì lẹ. Gbàjáre ayọ̀ méjì ló kólẹ̀ papọ̀. ẹ bẹ ṣe rí ibù. Báyọ̀ kó wá ọ̀gá tó yẹ ṣe gan owó àti gbówó nǹkan mọ́ nǹkan tó ṣe yẹn. Ọ̀fẹ́ gbọ́jú wa lọ nìyẹn. Èmi gbówó mọ́ wa o. Ó gbówó mọ́. Ó ní gbowó máa ń bí sọ fún ẹ. Ayé ya, àwọn akẹ́kọ̀ọ́ bí báyìí o. Àwọn akẹ́kọ̀ọ́ bí ní tàdétà. Àwọn akẹ́kọ̀ọ́ bí ní tàdétà bí o. Àwọn tàdétà bí. ẹni sùn ẹ bẹ ṣe rí ibù ni. Àfa ń bẹ nígbà tí tàdétà. ẹ bẹ ní sùn.
ẹ̀gbọ́n. èwo lè ọ̀dà lẹ́yìn tẹ̀lé wa ń tẹ̀lé wèrè òun náà jẹ́ méjì òní sí mo dààmú wèrè ẹni. ẹ̀gbọ́n ẹni sùúrù ó wà bá lówó tẹ jẹ yìí ẹ̀gbọ́n ráyè rẹ ti yí fún ọgbà tó jẹ à ń jó ní sábẹ́rù lọ́wọ́ ẹ̀ wọ́n àfa tó ń pè nísìnyí tó wà fà kọ́ ló fi jẹ méjì òní. ṣé owó àbá tẹ̀ ń sọ tí mo fi jẹ yín jòló rà bó wà láàyè ní eré ìdìbò bó wà yàrá mò ló jẹ mí. ọ̀nà àrámù làfà ti rí i ó sì bọ́ náà àrámù tí wọ́n ti rí i ó tún padà wọ́dọ̀ ọ̀nà àrámù nìyẹn àrámù di méjì nù níbi tó ti wá lówó lọ. tí ẹ̀ ní san ẹ̀ dàkẹ́ já lọ. ṣé rí àwọn wẹ́rẹ́ yìí pé ládẹ̀ kan ọ̀la pé mo gbẹ́ yín gbọ́n ló jẹ́ mọ́ pé yín lẹ́gbọ́n ládẹ̀ kan eléyìí ọ̀gbọ́n ti ẹ̀ wò má fi kúnlẹ̀ wèrè pa má fi kúnlẹ̀ ó sì pa má fi kúnlẹ̀ ó sì pa ó sì èrè ni dákun yàtọ̀ ti gbowó tán. kékeré yìí ò gbọ́n ni ò jẹ́ pé kékeré ẹ̀yin gbọ́n ló jẹ́ mọ́ pé yín lẹ́gbọ́n. ó ti gbowó tán. ẹ kò sí àwa àdúró ọ̀dọ́ sọ yìí náà ó gbà pé òun ọ̀lọ́pọlọ ó gbà pé mo lọ́pọlọ pé táwọn sọ ọlọ́pọlọ o wọ́n gbà pé àwa tó lọ́pọlọ àbí. mo gbà báyìí ní ti mo gbà báyìí. kí ló wọ́n máa kọ́tọ́ á ṣẹlẹ̀ báyìí ni pé èjì fún náà ni ṣèkí ni àá change game mọ́ ọ lọ́wọ́ náà ni bí o tó wọ́ jáde owó lè jáde wọ́n bẹ̀ mí sí i àmọ́ pé géèmù tó wà nílẹ̀ ó wà kékeré. Yasin gbọ́. kékeré. Yasin tí gbọ́. fọmúlà wa ń fọ tá ló ń jọ̀hún. òun ni la fẹ́ lò ní ìsìn. tó àìpé báwọn náà ni sú ara. àrèjì fún gbogbo ẹ̀ ní orí sílẹ̀ lẹ́bẹ̀ẹ́ sí. ìwé ìlú agbègbè náà ló lè lọ. bá ń jọ òní bá sí àbẹ̀bí. a ti bẹ̀rẹ̀ náà lè padà sílé báyìí. kékeré ẹ wá jẹ́ òun lọ. àtúndé kan o bàbá o. ọyọ ẹ máa tẹ̀lé mi lẹ́yìn. àwọn alásàlátù yín lọ́wọ́ ṣé wọ́n máa fún yín ní ìṣòro púpọ̀ báyìí. ìgbèrè yóò ti lè yóò wà tí ò ní rí ìṣòro àwọn yìí. oríṣiríṣi èèyàn ní wàsàlátù. ẹni tó nígbàgbọ́ nínú òògùn wa. àìmọye. ẹni tó sì nígbàgbọ́ pé tọ̀ bá a bá ṣe bóyá ó lè ṣe náà. káàkiri lọ náà ni. kásá ọ̀tọ̀ ni iṣẹ́ tẹ̀yìn kọ́kọ́ ṣe pé kẹ́yìn yí àwọn èèyàn lọ́kàn padà. àwọn èèyàn wà ní láti kọ́kọ́ fọkàn wọn mọ́ Ọlọ́run ní fọkàn yẹn mọ́ ṣùgbọ́n àwọn náà gbìyànjú. ẹ̀yin lèmi ò wá bá sọ̀rọ̀ tó dáa ẹ mọ̀ pé àlejòra wa tó tọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ti sọ àmọ́ ẹ̀ tó bọ́kún fàdúrà ni bẹ́ẹ̀ bá ti káàárẹ̀ ọkàn àìmọye lomi kan tí ó wà pé ẹ ṣàjà lọ tí ò nígbàgbọ́ àmọ́ tẹ́yìn bá ti ń bá wọn sọ̀rọ̀ Kùránì kẹ́yìn bá wọn sọ̀rọ̀ ànábì yìí wọ́n nílé yín la sí ní àwọn táwọn wà náà la. bá tíátíá. sáprápra ká tẹ nọ́mbà bá ẹ síbí báyìí fún mi má ṣe mistake o. fa mo mọ nígbà wọlé kẹkàn gbé fóònù lásìkò náà lọ́rọ̀ wọn lórí bàbá ìjọ náà wọn bá wọn lé àwọn ohun tá a pẹ̀lú. àwọn àbá àwọn ọgbà wọn bẹ́ẹ̀ yẹn gbogbo wọn wọ́n ti máa ń ṣe eré èdè wọn ní àwọn bá ti gbọ́ pé wọ́n jẹ́ ọgbé tí kò wúlò fún. kádà màgbà ni. àbí Ọlọ́run ní àánú rẹ̀ Ọlọ́run gbogbo wa sókè lẹ́sẹ̀ jẹ́ ìmọ̀ nínú tèmi tú o. Hello? ẹni. olórí àwọn ajínigbé ló ń pè yín o nígboro lẹ́yìn. ajínigbé. Ọlọ́run ti ní kọ́mọ yín kan ọ̀fọ́ọ̀dù sọ́dọ̀ tiwa jíhàn yín àárẹ̀ àjọ afẹ́ pa tẹ́lẹ̀ afẹ́ tapá báwọn tó nídìí apá káàtẹ́sì báwọn tó nídìí ẹsẹ̀ táwọn àti wá ń ṣe yẹn lọ́wọ́ àwọn àpò ọmọ kí wúlò wọn àgbẹ̀ àfẹ́ jẹ ẹ̀jẹ̀ ọmọ kí oúnjẹ kú jẹ. ẹ dákun ọmọ kéwù ni ọmọ kéwù mi náà ni. pèsè ẹ lè àrẹ́ǹjì fún owó kọ́tù di pé àpàdánù 10 million lówó tá 10 million lówó tá gbà lọ́wọ́ yín. níbo ni ti wá rí owó ń pọ̀. àfẹ́ ẹ̀ mọ́ bẹ́ẹ̀rù 10 million àfẹ́yà kẹ́ẹ̀tì ẹ̀ bá sọ̀rọ̀. ọ̀dọ̀ ẹ bá ń gbé kọ́ọ̀lù fún. Assalamu alaikum àbá. àfàmọ̀ sùúrùbọ̀ ló ṣe rìn tó fi kó sọ́wọ́ wọn. èmi náà ní báyìí bẹ́ẹ̀ 10 million ó pọ̀ lórí mo ní sọ fún ẹ pé kò dáa fún yín mo lásọ fún yín gan ápọ̀ ni tó bá gbé láyẹ̀sẹ̀ tó wá kó fún yín padà kéde bó fi dáa fún yín bẹ́ẹ̀ náà. ó bẹ̀rẹ̀ kátàkátà nu ó tún bẹ̀rẹ̀ ránu rẹ. àbá wọn tún gbé mọ̀tí mi lọ́rùn bíi náà ni o yé. wọ́n gbé bọ́ sí ọ lérí bàbá wọn gbé kó dákun wọn bá ń gbé kú ọmọ kó máa ń gbé kú ọmọ dákun wọn dákun. àbá kò sáyè gbogbo ilé tẹ́ ń ṣe yẹn o ẹ rí gbogbo nǹkan tí ẹ lè yí bá ti ẹ̀jẹ̀ lọ́wọ́ à ń bí o AK-47 kí ni gbogbo ẹ̀ níbẹ̀ ń bí. ìbọn mo gbéṣẹ́ rí báyìí níṣì. 47 àti àpèlé yìí o. ìbá àwọn kan tí ẹ̀ ló kọ́ ọ̀bámà tẹ bá fẹ́ yí láyà tàlàfíà ẹ àríyìn ìfowó tí mo wí ṣe ti gbọ́
Ọya kọ́ kéèké yẹn. Hello. Wọ́n ti kọ́ ọ̀tẹ̀. Wàhálà dé. Wọ́n ti dé o. Ó sì sá mú o. Ọmọdé rẹ̀ láàrin mọ́ báyìí o. Ṣẹlẹ̀ àfà. Àwọn agbénipa ti gbé àfàmọ̀ sùúrù. La ilaha illallah. Bọ́lá fáwọn sùúrù ṣe rìn. Wọ́n gbá àfàmọ̀ sùúrù o. Bó ló ṣe rìn? Kò yé mi o. Ṣé bí kankan bá yẹn ra nǹkan ní ọjà tábìlì ọ̀hún? Bó lẹ ṣe rí ni wọ́n padà ẹ̀kú wọ́n padà. Wọ́n ti kọ́ ọ̀tẹ̀. Wọ́n ti kọ́ ọ̀tẹ̀. Bọ́lá bá fẹ́ ṣe báyìí. Gbọ́n wọn dáadáa náà ni ó jẹ́ ń jáde síta kí n ṣe wá nígbà tí sáfíìsì ò ṣe dáadáa nulẹ̀. Mo fi jáde ta. Ṣé kìí ṣe àṣìpá sọ̀rọ̀ owó kàbí? Ètò ìdákọ̀ lágbà. 10 million ni wọ́n dákọ̀. 10 million ni. Ọba! Tíátíá Aburú náà inú ẹ̀ wọ́n ló dùn. Sínú ọ̀rẹ́ ni o. Ẹ má ga ẹbí o. Ó wà nínú bí tó bá ti pè. Mo ń gbọ́ yín. Ẹ má worry, wọ́n ti ṣàlàyé everything fún mi. Wọ́n ti explain everything. Ṣé 10 million kì í ṣe problem? Ó kéré gan. Nǹkan tí mo fẹ́ ni pé ẹ má jẹ́ ká pàdánù nǹkan méjì o. Tá máa gbówó wá, tá tó máa gbókò ọmọ fún wa. Kí anything má ṣe bẹ́ẹ̀ ṣe mú ẹ má fìyà jẹ ìtàpadà fún wa bẹ́ẹ̀. Ká ní towó ni a máa gbé 10 million wá. Kí lẹ ń sọ yìí? Nígbà tí mi kì í ṣọmọdé, ọlọ́pàá kẹ̀ kò lè ṣẹlẹ̀. Mo lè má dá wa o, bọ̀ fà ní máa mú lọ. Bọ̀tọ̀ ọlọ́pàá yẹn yọ kúrò. Ẹ má wọ̀ yẹ fún mi ní date. Tẹ́ bá ti sọjọ́ tẹ́ fẹ́ kí n gbé wá, I'll bring it. No problem. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run jẹ́ kí n rìn létí. Ẹ má jẹ́ kẹ́ni ti ṣe. Ẹ jọ̀ọ́. Ẹ wá ẹ máa gbọ́ o. Ẹ má fi bí pọ́ fẹ́ràn oúnjẹ o. Oúnjẹ ní ẹjọ́ bá fún oúnjẹ. No problem. Okay. Ìjọ Tuesday. No problem. I'll get back to you. Máa kọ́ ẹ tí mo bá ti ń bọ̀. Ẹ ṣeun ẹ má bínú dáhùn. Mi ní mọ́lọ́pàá wa, mi ìgbàgbé, mi ní mọ́lọ́pàá wa. All right. Ọmọ owó. Ṣé rí? Ó sì ní 10 million yóò gbé kalẹ̀ kí n fọkàn balẹ̀. Bàbá. Náà. Nípa tó owó, ẹ fẹ́ mi ti yé balẹ̀. Ẹ dá ìyókù gan. 10 million kéré gan. Tí ọ̀rọ̀ 10 million, 20 million, 30 million bá dé, tí àwa lè ẹ̀pù yín lórí ẹ̀, aláìmoore ni wá. Because ẹ ti wà pẹ̀lú wa ti pẹ́tẹ́ ti ń gbàdúrà fún wa pé ṣé àgbọ̀dọ̀ jẹ́yàn àti wá débi tá a fẹ́ àti jẹ́yàn tán. Kíkọ́ wa ṣẹlẹ̀ sí ká má lè ẹ̀pù yín pẹ̀lú 10 million. Kéré gan. So pẹ̀lú ògo Ọlọ́run, màá provide 10 million yẹn. Adé gbé lọ, adé gbà wọ́n láyà tó lọ fẹ́. Ẹ má wọlé. Ọmọ owó. Oníkíni fọkàn balẹ̀ pé gbé 10 million yìí kalẹ̀. Àrùn ti tó. Ọ̀rọ̀ rẹ̀ ò ní dàrú wájú Ọlọ́run. Ṣé Òyìnbó ò ní tọ́jú. Ó ti tó. Ẹ̀yin náà gbọ́ ọkọ̀ tí ọ̀gá ọmọ owó sọ nísìn. Wọ́n ládùúgbò àtẹ̀ ṣe òun ló gbé ibi táwọn dé. Ọ̀gá ọmọ owó Ọlọ́run ní jẹ́ ṣiṣẹ́ o. Àmín o. Ẹ sì ní rí àpàdà sí láíláí. Ọlọ́run wọ láwọn àgbàlagbà àfà tí wọ́n di gbogbo ayé imú Ọlọ́run ní jẹ́ ṣiṣẹ́. I was so shocked. Láàárọ̀ tí mo pè àfà pé kí n ti rán wọn létí pé ṣé wọ́n gbàgbé o paná pointing pẹ̀lú wọn lẹ́yìn. Wọ́n sọ fún mi pé wọ́n jí kan gbé inú àwọn ọmọ kéwu wọn. I was like, kí ni ìlú yìí, kí ló ń tán ní ìtù gan? Level tí insecurity fi wà nílùú yìí ó ti pọ̀ jù. Kéèyàn má gbọ́dọ̀ travel pé mo fẹ́ lọ bìkan ò kẹ́rù máa bàyàn ní ìlú tó forí èèyàn sọlẹ̀ sí. Ó ní agbára. Ọlọ́run ṣàánú wa ni. Ṣé ìyẹn tiẹ̀ tún dùn ẹ́? Unemployment ńkọ́ kíyàn parí school kó má rí iṣẹ́. Gbogbo nǹkan tó ṣẹlẹ̀ náà nìyẹn tí àwọn kidnappers yìí tún fi pọ̀. Tó ṣẹlẹ̀ náà nìyẹn. Tó bá jẹ́ pé bíyàn ṣe kàwé tán yẹn, èèyàn rí ibìkan téèyàn lọ, téèyàn fi ń pa owó ni gbogbo àwọn kidnappers yìí hàn ní pọ̀tù tó bá yìí. Lọ́dọ̀ ẹ̀ ní ọwọ́ tó bá dilẹ̀ lèṣù máa ń yá lò. Èṣù gbọ́dọ̀ yà lẹ̀. Tí ò sí iṣẹ́ kò sí anything. Tó bá ṣe jẹ́ ṣá. Okay. Kò sí wàhálà bóyá kò sí bá mi pè ó, bóyá kan fix another day fún wa. That's it. Okay. Ó ṣe jù Ìjà díẹ̀ sí ẹ̀ díẹ̀. Mi ò tí ì rí ẹ o. Kò sí máa bọ̀.
débi ọkọ̀ tẹ́bi ìdè kan. Tá a máa bọ̀. Mo ti rí ẹbẹ́ yẹn. Ok. Àti rí ẹbẹ́ yẹn. Ìwọ kọ́ ló gbé báàgì lọ́wọ́ tó ga tó níyé nú báyìí. Mo gbé báàgì fún àwọn white and black. Máa describe rẹ̀. Adé ìmọ̀ náà. Ok, apá àpàtẹ́lẹ̀ ẹlẹ́yìn báyìí. Ẹyá gbé báàgì yẹn lẹ̀. Sọ síwájú. Sọ síwájú díẹ̀. Sọ pápá yẹn. Sọ fẹ́lẹ́ nǹkan kan sẹ́yìn náà. Mo ti sún síwájú. Wọ́n ti kó sẹ́yìn. Ọ̀yá gbé báàgì yẹn lẹ̀. Ibi. Gbé báàgì lẹ̀ lọ ń bá jiyàn. Kí ló ń ṣe ọ́? Sorry. Báàgì lẹ̀. Mo ti gbé kalẹ̀. Ọ̀yá kọjú sẹ́yìn padà. Kọ̀mọ̀ sí eré ń bẹ̀. Eré ló pé àbí. Bọ́ọ̀mù ẹ̀wù. Sorry. Sọ́ọ́rí agbára rẹ̀. Ọ̀yá sún síwájú. Ẹsẹ̀ níbi tí ọ̀pẹ̀ bẹ́ẹ̀ wà yẹn. Ọ̀yá. Gbígbọn lé ní. Gbígbọn kí n máa fọwọ́ lọ́fẹ́ ní síbá o. Ẹmọ́ jà ṣètò níbọn dé owó ni ẹja yanjú. Ìfà yóò sílẹ̀ o. Báwo mo bẹ̀rẹ̀ sí já àwọn ọ̀nà tó wọ̀n ní ìlàkújà báyẹn. Oṣù àlè kókó lérí owó. Ṣé wá rí nǹkan? Owó yìí ń kọ́lé ń bẹ̀, ń rọkọ̀ ń bẹ̀. Gbogbo nǹkan dáadáa tí yẹn ń ṣe láyé yìí ní í ṣe bí owó yìí. A tún wá expanded. 10,000 owó ẹ̀ bẹ́ẹ̀. 10,000 máa fún ẹ. Ẹ̀wọ̀n jù jẹ́ 10,000. Oyin tó máa ti dánwó yìí lẹ̀ fọlọ́ǹbẹ̀. Tó bá ká máa kà lákàrí dáa ni o. Ìwọ kò sì yáwọ́ o. Tàbí o dé bá bíbá yìí. Àfáà mi. Ẹ kú àgbálẹ̀ mi. Ọlọ́run ní dọ̀rọ̀ yín rú. Àmín. Gbogbo oore tẹ́ ń béèrè níwájú Ọlọ́run àtẹ̀yìn àtìyàwó yín Ọlọ́run ṣe fún yín ní rọ̀rùn. Àmín. Ọlọ́run ní dààmú yín. Àmín. Oore ńlá ńlá lẹ ṣe fún mi. Tẹ́ ẹ bá ṣe pé yín bó bá ṣẹlẹ̀ tán nísìnyí bọ́lọ́n bá sóore kàǹkà kan fún mi wọ́n ní pé ayé ọmọ wí wọ́n lò lo àfàmọ̀ sùúrù ni. Ọlọ́run mọ̀ sọ gbogbo alókọ bú ọ̀rọ̀ yín ó dayọ̀ inṣàlá ẹ ṣeun mo dúpẹ́ púpọ̀. Ṣé báàgì yìí lẹ́bi kalẹ̀ fún mi bí àbí báwo ló fẹ́ ẹ má ṣe pé wọn mọ̀ gan. Bàbá ẹ má mú mi ṣeré. Bàbá ẹ má mú mi ṣeré. Aṣọ ọlọ́mọge wọn kó sínú kiri yìí àbájá ẹlẹ́yìn ti pè aláfa lójú wọn pè aláfa àtúnyọ lọ́wọ́ pè aláfa àbájá ẹlẹ́yìn yá ìrẹsì. Gbé wa ẹ̀ dáhùn inú nísìn alẹ́ ọ̀gá ẹ̀ ti pàrọ̀ báàgì yìí. Ẹ kọ̀ á sí èrè kò sí èrè. Bí náà máa mo ti máa bí tí náà ti ń jó mi ti ń jó mi. Kọ́lá màá pè ọ́ fáwọn jẹ̀kọ́ mọ̀ pé ìtọ́sẹ̀ yìí tíṣẹ̀ yìí kò tó dánwó ẹ̀wò mọ̀ láyé ẹ̀ kò dánwó ẹ̀wò mọ̀ láyé ẹ̀. Ó gbọ́ òun rí mi gbá mo ní nọ́mbà rẹ̀ lọ́wọ́. Mo ti èmi náà ti ṣe bẹ̀. Hello. Salamu alaikum. Hello ẹ̀dẹ́dẹ́dẹ́dẹ́dẹ́dù. Náà. Báwo ni o lè bá àwọn yẹn? Ẹ̀rọ ò fẹ́ gbá mi. Kí ló ṣẹlẹ̀? Ẹ wá kó ẹ̀yin wá lọ kó ẹ lọ kó àwọn aṣọ obìnrin tẹ́ pé mo ti lò mọ́ tipẹ́tipẹ́. Ẹ wá kó sínú báàgì ẹ wá fi ìlú owó ẹ wá fi lé lórí. Owó tá a gbé wọ́n pè. Aṣọ bò. Ṣé ẹ̀sìn àwọn ọlọ́run báyìí? Ṣé tọ́lọ́ lẹ́yìn ṣe yìí?
ẹ̀jẹ̀ náà yìí ọlọ́run jẹ́ lérí wọ ni ẹ̀ ní wà jẹ́ lágbọ́rọ̀ ọlọ́run. àṣẹ. ẹ bá ku kíkiri kẹ wọ̀ báyìí màá dìbẹ́ǹdì yìí ni kí ẹ máa parọ́ ọ máa parọ́. Hello arákùnrin àfa àkọ́ ní sọ̀rọ̀ àfa àkọ́ èmi ẹni tó gbó wa bẹ́ẹ̀ ni. àbí. kí lẹ rí. má bá mi pariwo sórí jésù nìkan fọ nǹkan tí yẹn bá fi ju ọmọdé lọ ìyẹn máa fi hàn ní òkè ń gbélé lọ́wọ́ bẹ́ẹ̀ ni nǹkan tí mo fi jù ọ́ lọ ni mo ṣe fún ọ. àtọmọdé bá ní bakúba kò lè ní dikúdi mo mọ̀ọ́mọ̀ dẹ́wọ̀n kan bá wò fún ẹni. màmá ẹ ló pẹ́ ẹ gbánu. ọ̀rọ̀ yóò ti tó pé má ṣe pè lé mi ìmọ̀ràn kan tí mo fẹ́ gbà ọ́ ìmọ̀ràn yẹn ọ̀kan tí màá gbẹ̀ ni pé lọ lè jáwọ́ bí sẹ́yìn iṣẹ́ tó lòdì sófin pátápátá nìkan tó ra wọlé nítorí tọ́ba yóò bá mú ọ tọrún mọ́ o. Allahu Akbar. ìmọ̀ràn tí mo fẹ́ gbọ́ ọ̀nà má ṣe pé fẹ́ gbà. ó lè ṣe wá sí àfa mi. ẹ má dá wọn náà ẹ má dá wọn náà. má bínú o ẹ sanwó gangan tẹ́ fi gbà mí jáde báyìí. òkú mọ ìyá ara gọ ó lè dálẹ̀ ni kò lè tàn. ọgbọ́n lèmi dá àwọn kan akówó díẹ̀ sókè mọ́ aṣọ níbẹ̀ ní gbogbo sálẹ̀. Allahu Akbar. ẹ kówó díẹ̀ sókè ẹ ká sọ sálẹ̀. òun yóò tó 20,000 o. ó fẹ́ tó bẹ́ẹ̀ ẹ lọ́gbọ́n o èmi náà sọ náà. ṣé kí ni. kò dá bàbá adébí pé wọ́n kì 10 million ẹ máa kílẹ̀ yìí yàgbàdo sí ẹ bá wà bá làbọ̀ pọ́n mọ́ ẹ lọ́rùn yìí ó sọ pé mo rò pé kí ni ìtàn lára rẹ ni. kí ló bàjẹ́ lára yìí. ó ní àǹkàní kankan àti àwọn sẹ́wọ̀n náà ló ń sọ̀rọ̀ sí báwọn. ọmọ ń ké gúngún lọ́wọ́ ẹ máa ń dùn mí. àkúmọ̀ wúlò wọn náà nílé agbàgbé ọsán náà ní tẹ́lẹ̀. irú ọkọ wo ló sọ sí àfa odidi àfa. àfa mi má bínú ẹ má wo bẹ́ẹ̀ àwọn àfa Mùsìn àti ìmáàmù ṣé bẹ́ẹ̀ yàn bá wa gbé àdánwò ọyọ kan tọ́lọ́ ń yọ̀ǹda fún mi nu tí ń ránu bó ṣe wà yìí ó ti yẹ̀sẹ́ sí mi rí ọlọ́run pé èmi náà kẹ̀rẹ́ ńgbà mo fi wà kékeré mo ti kẹsẹ̀ rí bó ṣe yọ sí mi báyìí mo dọ́ọ̀gì ẹ. wọ́n pa wọn mọ́. ṣé ló dáwọn sọ àwọn èèyàn wà láàrin wa àwọn tó tó wọn lẹ́nu. ṣe gbọ́ báyìí. ẹwẹ́ ni àbá tàkàrà àtùgbà tó tó lọ́hùn ìlàjì tán náà wò. ṣé irú wa tó wù sí àfa rẹ̀. ọmọ kan yìí. ó yẹ kẹ́ ẹ fílẹ̀ sọ̀rọ̀ kan jẹrà síbẹ̀ ni. àmọ́ nǹkan tẹ́mi kan fẹ́ jẹ́ kẹ́ ẹ realize ni pé mo dúpẹ́ lọ́wọ́ yín púpọ̀ ẹ̀yin lẹ lọ́n lò ní gàrí tírẹ̀ ìrire fún mi tẹ̀ tí wọ́n sọ mí ló kọ́ bú ó kọ tí wọ́n sọ mí rí tẹ̀ tí wọ́n sọ mí. sàlámù àlékún o. ọlọ́run rọra bá ìgbà yóò gbà yóò ní tì lọ́wọ́ lágbàríkà àwọn ẹni ọlọ́run ọ̀rọ̀ yóò dayọ̀ wọ́n ṣàwọlé àwọn tó ẹgbẹ́ à ń ṣe fún tí wọ́n dúpẹ́ fọ́lọ́ ọlọ́run jẹ́ nínú ìdúpẹ́ ṣẹ́rí òṣèlú àyè ọwọ́ tó gbà àwọn tó ń ní wọ́n máa náwó sí ọwọ́ tó ní ọbẹ̀ gbà nǹkan tó bá jẹ́ tọ́lọ́. àbẹ̀rẹ̀ gbọ́sẹ́ ẹ bá ti wá délé ọjọ́ méje lẹ́bi lo hàn tú yìí ṣé ń gbọ́ mi so ìjọ àkọ́kọ́ tẹ bá ti wá ẹ dà níyàn sí gbogbo ohun tẹ́ ẹ fẹ́ ẹ bèrè ọ̀dọ̀ ọlọ́run ẹ wá mú ẹ lò bẹ́ẹ̀ fọjọ́ méje agbára tọ́lọ́ ọlọ́run wọlé àwọn tá à ń ṣe fún tó ń dúpẹ́ fọlọ́ ọlọ́run jẹ́ iná olè lọ́pẹ́ lọ ọlọ́run ló lọ́pẹ́ lọ́dọ̀. àmín àmín àmín. ọlọ́run ẹja dúpẹ́ fún ẹ dúpẹ́ ayọ̀. ẹ ṣé gan ni àfa. ọlọ́run ló lọ́pẹ́ lọ́dọ̀ ọlọ́run ló lọ́pẹ́ lọ́dọ̀. àfa ọmọ kéwù yín ọjọ́ sí yẹn báwo wá ni. alihamudulilayi alihamudulilayi adúpẹ́ fọlọ́ ọlọ́run darí ẹ̀ dé láyọ̀ àtàlàáfíà. ajá adúpẹ́ fọlọ́ àmọ́ pẹ̀lú owó ńláńlá ni ọ̀bọ̀ fẹ́ dé owó ńláńlá ni wọ́n gbà lọ́wọ́ mi. ó ṣàdárí ẹ̀ ntọ́ adúpẹ́ fọlọ́ ọlọ́run kó wọ́n ṣe nǹkan kan fún ilé àtọ̀nà yín náà ọlọ́run níjọ́ dà ẹ ṣeun mo dúpẹ́ o. ẹ ṣé gan ni àfa má dẹ̀ tún máa pè yín. ọ̀dà mo sì ní ẹ lò ó àdúrà yóò gbà ẹ fọkàn balẹ̀ ẹ ṣé gan ọ̀rọ̀ yóò ó dà dàbọ̀. ẹ máa kílé. pílánì kò ṣe wá wọ́ọ̀kì báyìí gbogbo ìyẹn tí wá dàrú tí mo gbé tí máa kàn gbogbo òun báyìí bí ṣe lọlé aṣẹ́wó léyìí ní mo lọlé tọ̀hún tí kàn máa ṣe yàfùyàfù káàkiri kú ní kéwù irọ́ kí ní burúkú tó ga tó gbọ́ra rẹ̀ ní ọmọ owó òun tó ọmọ owó lè léyìn àbẹ́rẹ́ owó ìra owó gbà ní sí mo tún lọ́gbọ́n fi skóòpù gbígbé sówó yìí pé 20,000 ó ní kódà kò tó 10,000 mélòó mo wá fẹ́ pín lórí abẹ́ pín gan-an owó òun
sí wàhálà tí plan yóò bá wọ́ọ̀kì plan bí ọ̀ wọ́ọ̀kì ẹ̀ tí rí nǹkan kan èyí táwọn àbá Jamiu ṣe tán láwọn ń jẹ mọ́mú àwọn wọn jẹ mọ́mú tí wọn sí mọ́mú tó kan tèmi èmi ò jẹ mọ́mú ìbá ogun owó ṣe é sì mọ̀ ṣe 419 àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ẹ̀ tí rí nǹkan kan o àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní plan mi ti ṣe.